lọ kọ́ṣẹ́ bíríkìlà mo kọ́ mo sì wá kọ́ tán tí mo ṣe freedom ní abẹ́rẹ́ gbájáde ìta. ṣùgbọ́n nígbà tí ọyẹ́ wa pọ̀ mo wá rò pé wọ́n gbé àwọn lọ sí hospital mo bá bọ́ sínú àpótí costume mo kó aṣọ sí ìdájọ́ tí mo wá wọ náà mo tẹ́ra mi mọ́bẹ̀. iṣẹ́ bíríkìlà mo bá jáde eré tíátà ò tí ì fẹjú báyìí nígbà náà kí là ń kó ká ìrètà fẹ́ kó kọ́rùn bíi déégún wọ́n mú àtíkèká ìṣáájú wọn máa gbé kíníkì wọn máa gbá gbogbo wọn máa gbogbo àwọn nǹkan tá à ń ṣe nígbà náà nù. nígbà wọn dé wọn bẹ̀rẹ̀ sí wá mi àwọn tí ó wá mi wá jókòó lórí àpótí tí mo jókòó lé wọ́n jókòó lé wọ́n tó wá wá mi kí èyí sì lè na ọwọ́ láti inú àpótí tí wọ́n pariwo gan wọn ò lè gbọ́ lórí mo kó aṣọ sí ètò tí èmo tó kó léra mi lórí. iṣẹ́ kan wà tó jẹ́ iṣẹ́ tí gbogbo ayé mọ̀ dáadáa iṣẹ́ náà ní iṣẹ́ tíátà ṣùgbọ́n iṣẹ́ tíátà ò lè ṣe láìsí àwọn kan lára àwọn tẹ́ ti mọ̀ dojú nídìí iṣẹ́ tíátà rèé tí Ọlọ́run bá sì ràn lọ́wọ́ púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń rojú wọn yẹn ti rántí wọn àbí bàbá bá mi káwọn èèyàn tó lù wá káàkiri àgbáyé. ẹ mọ̀ kú rọ̀lẹ́ nínú ilé ó kílé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ojú tá a fi ń wura wa ò ní fọ́ adúpẹ́ lọ́wọ́ ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin gbogbo wa pátá a máa rí bá ti sí àsìmọ ọ̀rọ̀ náà gbogbo gbogbo ẹni ọba tilẹ̀kọ̀ pátá àwọn náà ni wọ́n mọ̀ sí o. pẹ̀lẹ́ àìrí ni àìbéèrè fáwọn tó ń wò wá fúngbà àkọ́kọ́ bá a dárúkọ yín fáwọn èèyàn. àwọn bàbá wa ní orúkọ ọmọ iná àyèjá ni ọmọ orúkọ wọn ní ọlọ ayé ìgbà náà síbẹ̀ náà bí a ṣe ní mọ́lẹ̀ àmọ́ ọyọ́ ọlọ náà nítorí pé sẹ́rí ẹran tí a bá fẹ́ rán wa ń sẹ́ kọ́mọ̀ bàbá bí ìgbà pé àfẹ́jíṣẹ́ wọ́n bá ti rán wa lọ́kàn tá a bá ti dé láì wọ́n tá a bá ta láì àgbàdo olé lẹ́nu ààrẹ lè yọ ọmọ ìlú ìpolówó ìwá àwọn èèyàn náà ń jó káàkiri bàbá wọn ọlọ́jẹ̀ ni wọ́n fi fẹ́ràn rẹ̀ láti máa sè wọ́n ti gbà náà ẹ̀yẹ ìdánimọ̀ọ́sẹ̀ wá bẹ̀rẹ̀ skúùlù lọ wọ́n mọ iléèwé mo kàwé síbẹ̀ náà ìròfilẹ̀ èrò pé ẹmọ ìṣèpò níbi ẹmọ bá ṣèpò ìrìn ní ẹ̀ka ẹmọ ìṣèpò níbi ọba ṣèpò ìrìn ní ẹ̀ka mo bẹ̀rẹ̀ sí máa bá nǹkan yìí lọ nígbà mo jáde iléèwé wọ́n lọ kọ́ṣẹ́ bíríkìlà mo kọ́ mo sì wá kọ́ tán tí mo ṣe freedom ní abẹ́rẹ́ gbájáde ìta. iṣẹ́ bíríkìlà mo bá jáde eré tíátà ò tí ì fẹjú báyìí nígbà náà kí là ń kó ká ìrètà fẹ́ kó kọ́rùn bíi déégún wọ́n mú àtíkèká ìṣáájú wọn máa gbé kíníkì wọn máa gba gbogbo wọn máa gbogbo àwọn nǹkan tá à ń ṣe nígbà náà nù wọ́n kò yá tí mo kú wọn fẹ̀kan kó lè jìbò bá kọrí s'Ògbómọ̀ṣọ́ wọ́n mú d'Ògbómọ̀ṣọ́ àfi ògbé tí ò tí ì dórí àtẹ ilẹ̀ ọ̀faragba náà nígbà wa débẹ̀ ń tán ṣe bẹ̀rẹ̀ ó di pé àwọn eré lọ sílẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò ní eré tíátà lọ́dọ̀ ta ni l'Ògbómọ̀ṣọ́. lọ́dọ̀ Prince Fẹ́mi Oyèwùmí ẹ̀yìn ìgbà tí mo kúrò lọ́dọ̀ Prince Fẹ́mi Oyèwùmí mo padà sọ́dọ̀ Ìlú Òjì ilé òjì ló bu ẹrù l'Ògbómọ̀ṣọ́ yẹn náà. bẹ́ẹ̀ni àwọn bàbá ẹ̀dá kan gbà yẹn. torí wípé ibi táwọn ń gbé ìlú ẹ̀ bá wọn débẹ̀
tíátà rárá. ẹgbẹ́ kẹ́kẹ́ sọ táìgà bẹ́ẹ̀ ni a sì pàdé dáadáa. bàbá mi la ní kọ́. gidi gan apàdé dáadáa. Paragon ńkọ́. kódà kò sí bẹ́ẹ̀ sì dáa pọ̀ méjì òun lè pé lórí irú àwọn yẹn ni mo fẹ́ ká sọ fún ọgbà kan. wọ́n mọ̀ mí èmi náà mọ̀ wọ́n. ṣùgbọ́n tá a wà lójú mọ́ sẹ́yìn. bàbá tí wọ́n ń pè ní bàbá lẹ́tà. yẹ̀kínì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wọ́n fẹ́ ọ̀dọ̀ wa níbẹ̀rẹ̀ náà làwọn gbé lórí àwọn bẹ̀rẹ̀ lọ́sàn-án nígbà wọn gbé máa kó bí wọ́n fẹ́ ẹnìkan táwọn pè ní ìlú ìyáálé wọn tó àjọgbé ni àṣìjọ pẹ́ lọ́dọ̀ ara wa púpọ̀ láàbò iṣẹ́. àsìkò tẹ̀ ń sọ yà ń fi kọ́ gbọ́ńkọ́. èyí kọ́ gbọ́ sí wa. Ayọ̀ Mọ́gàjì. bẹ́ẹ̀ ni wọ́n wà ń gbà yẹn. bàbá wọn fẹ́ yìí kí olóró funfun wọn wà ní olówó mojú ọ̀rẹ́ àwọn sì kí n bí ọ̀rọ̀ ní gbogbo àkókò. bàbá yìí ń kọ́ ẹ̀yìn Adéjọbí. wọ́n ní amúlé àlàálù tó ló tọ́ sí ẹ̀rọ ẹ̀sẹ̀ ní pàdé ẹ̀sẹ̀ ń béèrè mọ́ àti mọ́ra dáadáa kódà ó lè ṣe bá wọn ṣiṣẹ́. 1977 yẹn sà kí ẹ tó sọ ìrírí fún wa níbi iṣẹ́ tíátà mo fẹ́ kẹ́ gbọ́ orin. Fàgbà pàpẹ́ láyé àgbà lè kọ́ni ó lè kọ́ni bí apẹ́ láyé àgbà lè kọ́ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o. ìrírí yín nípa iṣẹ́ tíátà mo fẹ́ kẹ́ sopọ̀ mọ́ orin kẹ́ sọ bí nǹkan ṣe rí fún wa ń gbà yẹn àti bí nǹkan ṣe rí ń sìn. wọ́n ní ìgbàǹdáyé ilà mẹ́kan ṣubọ̀ nígbà tí bàbá kọ orin yìí bàbá Ògúndé tí wọ́n kọ orin yìí ayé ìgbà náà lọ́rùn wọ́n fi ń pè wá sójú ọ̀nà kí ni ọmọdé òsì tí ò fi lè tẹ̀sọ̀ àgbà mọ́lẹ̀. ọ̀rọ̀ tó wà nínú orin yìí tẹ́ni bá fi ara balẹ̀ tó bá gbọ́ yóò mọ̀ yìí pé bí ẹ ṣe ní ká mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fágbà yìí nígbà míì gbogbo àgbà náà kọ́ ló burú gbogbo àgbà náà kọ́ ló sì ní sùúrù. ṣùgbọ́n bọ́mọdé bá wà rò pé àgbàlagbà tí ò ní sùúrù òun wá fi bẹ́ẹ̀ fi bá lò wọ́n ṣe lódùmarè ọba tó dà rí pé ẹni tí ọba bẹ̀rù yàn kò ní bẹ̀rù Ọlọ́run ọba. nígbà yẹn náà tí iṣẹ́ tíátà wà ní ojú méjèèjì kò sí ọmọ iṣẹ́ tó tó bẹ́ẹ̀ tí ó sùn mọ́bi tí ẹ̀gbá bá wà síbi tó dènà sí wọn ni ètò pé wọ́n gbé jókòó máa jọ ṣe ìpàdé papọ̀. ṣùgbọ́n bàbá lo ìgbà yìí fún ìgbà pípẹ́ díẹ̀ kó tó di pé àwa ní ẹ jẹ́ ká ní ààrẹ. láyé ìgbà náà ni a pe bàbá ọ̀gá wa Adé Afọláyan. àwọn ni wọ́n wá rò pé tá a bá ní ká máa rò pé àwọn eléyìí ò tí ì tó gbòkòdó àwọn eléyìí ò tí ì tó ṣe àwọn èèyàn kó àtolórí àtẹlẹmù kan bá jẹ pọ̀ ẹ máa wá pàdé kálẹ̀ pọ̀ ẹjẹ́ àtọ̀ ojú kan títẹ̀ ó lè bá a rò pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó di pé àwọn tó bá ti ń jẹ́ ọ̀gá kọ̀ọ̀kan lórí pé bá a ṣe ń pera wa lọ́gọ̀ọ́ náà ọ̀gá ju ọ̀gá lọ bàbá ju bàbá ìbí sì ju ìbí wọ́n ní ká lẹ́kọ̀ọ́ mọ́sàn òpin ọdún lẹ́ẹ̀kọ́ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn òwò wà tí wọ́n fi ń pè wá torí pé iṣẹ́ tíátà jẹ́ iṣẹ́ tó ṣe pé ó ń ro wìrì ó ń wà sẹ́wọ̀n ó ń wèrè báwo. ó ń ro wìrì ó sì ń wà sẹ́wọ̀n bí èèyàn bá ti wulẹ̀ kó burú tó nílé tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà tó bá débẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ìpè sójú ọ̀nà padà
orí rẹ̀ padà mọ́ wálẹ̀. iṣẹ́ tíátà àwọn ohun rẹ̀ àwọn òwúrọ̀ irú asínwín lórí eléyìí pọ̀. nígbà tá a wá wọ̀ bẹ̀ a rí èèyàn mẹ́ta péré. ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n tó ogún èèyàn. ọ̀dà ni ká bẹ̀rẹ̀ ká mọ̀ wípé àwọn àárẹ̀ ká bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ẹsẹ̀ fún ọtá wọn bá tó kó aṣọ pọ̀ wọn ní akalẹ̀ ilé àwọn nígbà àwọn aago méjì ti lẹ̀ méjì ọ̀sán méjì òru ó ti lẹ̀ lù ṣàgbéra lọ. àwọn abẹ ibi tí ojú orin bẹ́ẹ̀ pé ojú orin àwọn kan wà tẹ́wọ́ pé méjì ni ọ̀kan wà tó bẹ́ẹ̀ ló wà lọ́hùn bẹ́ẹ̀ ni ọkọ̀ fẹ́fẹ́sì àgbé lọ àwọn afẹ́fẹ́ bẹ̀rẹ̀ ó ṣe gun oríire táyà iwájú ti gun oríire tàkọ́kọ́ ti bọ́ sàn táyà kejì ò tí ì gun oríire lọ́pọ̀ ṣe pa lẹ́nu gidigidi tó gbìyànjú inú ìwé òsì ṣùgbọ́n bọ̀ pẹ́ agbẹ́tẹ́rẹ́ ni wọ́n fún mọ́tò dẹ̀ wà lójú ó rẹ̀ sì wà lójú rẹ̀ káyọ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ kọ́lọ́kọ́pà bí wọ́n ti ń ṣe lọ́wọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí bí gbogbo èèyàn ti ẹ̀ kú ó sì ń pè àwa díẹ̀. nígbà yìí lọ ó máa ń sàn jálá nígbà náà lọ kò ju nǹkan bí ọmọ ọdún mọ́kànlá nígbà náà lọ. bá a ṣe débẹ̀ òun lọ kọ́kọ́ faint irú eléyẹn pọ̀ àìná òun náà faint ìtẹ́nu ń pè ní ṣùgbọ́n nígbà tí ẹyẹ wá pọ̀ mo wá rò pé wọ́n gbé àwọn lọ sí ọsibítù mo bá bọ́ sínú àpótí costume mo kó aṣọ sí ìdájọ́ tí mo wá wọ náà mo gbéra àti mọ́bẹ̀. nígbà àwọn dé wọ́n bẹ̀rẹ̀ sí wá mi àwọn tí ń wá mi wá jókòó lórí àpótí tí mo jókòó lé wọ́n jókòó lé wọ́n tó wá wá mi kí èyí sì lè na ọwọ́ láti inú àpótí tí wọ́n pariwo gan-an ò lè gbọ́ lórí mo kó aṣọ sí eke tí èmo tó kó léra mi lórí nígbà wá pẹ́ mọ́ wọn lè aṣọ ìmọ̀ wọn fi ọwọ́ gbá àpótí yẹn títí wọ́n fi mọ̀ pé nǹkan kan wà nínú àpótí èèyàn bá gbà ó lè jìbì àwọn tí wọ́n mọ̀ ń gbà yọ ọ̀ràn mi ọ̀rùn lè kó síbẹ̀ so ẹ̀yẹ́ ìgbékalẹ̀
ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ayọ̀ àbọ̀ èyí tí ìgbà tó sọ nílẹ̀ Yíbò ló ti ṣẹlẹ̀ lọ́dún náà lọ́nà eléyìí Ọlọ́run kó wa yọ ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ gbogbo kọ́ làárò bá a bá délé ṣùgbọ́n Ọlọ́run kó wa lọ́yìn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. kò yẹ náà kò wáyé. láti ìgbà yẹn náà tẹ́ ẹ̀ sọ yẹn àwọn sinimá mélòó lẹ́yìn fúnra yín ti ṣe. bí comedian àmọ́ wọn ṣe ti bẹ̀ tẹ̀ àwọn tó ní jìnlẹ̀ yẹn gangan ẹ bá wa tó. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá kan bẹ tí wọ́n ń pè ní Aboyún Sọ̀rọ̀ ó ti kú ọmọ fún mi òun ni wọ́n kọ́kọ́ fún lórúkọ Aboyún Sọ̀rọ̀. iṣẹ́ sì ń bẹ níṣẹ́ ìyẹn wá sọ pé àjọkùnrin àwa ṣàkíyèsí ṣùgbọ́n tẹ̀tẹ̀ ti dẹ̀fọ́ ọ̀sẹ́ni tọ́mọ dágbóró pọ̀ mọ́ tẹ̀tẹ̀ tí ń bẹ níta lóde òní kí ló sì fà á àìbéèrè àti àìfimọ̀ àgbà sí mo gbọ́n tán ọkùnrin ní àbóbìnrin ọmọdé ní àbágbà ṣùgbọ́n ẹni tó lówó ọ̀jẹ̀ lálùkìlì kọrin ti pé bó bá di lọ́la ló béèrè lára ẹni tó bá lóun ó jẹ lálùkìdé ó rántí pé tó bá di lọ́la á béèrè lára ẹ̀. ògèdè ilá kéèyàn jẹ báyìí. kéèyàn máa jù ògèdè ilá àwọn bàbá wa ní a máa pa bára ẹni wọ́n ní àwọn wọn tó ní iṣẹ́ sí ń bẹ̀ ṣùgbọ́n bọ́ọ̀ bá ti já ilá kò sàgbára gangan tí ó sì mọ́ ó léwé kan tẹ́ ẹ̀tàn já sí bẹ́ẹ̀ máa ń jẹ́ ń gbà àgbà kò sí tí ọ̀sẹ̀ mi. ẹ̀yin náà wá ní sinimá kan ń sìn ká láwọn kan ń wò wá báyìí ń wo ètò yìí káàkiri àgbáyé tó ní eléjìgbókè ṣòro pé tá a bá support ẹ o lè gbé sinimá ìjáde tó dẹ̀ máa tà. wọ́n ní iyọ̀ ọgbọ́n òròyìn ara ẹ̀ lọ́bẹ̀ èyí tá a ti jókòó tí tá a bá yàn sí Ọlọ́run kókó ta kí ni àwa á ṣe táwa bá ṣe tí òfin ní ta. náà ìbéèrè kan tí mo fẹ́ béèrè dé bàbá ṣé sinimá wa ń tà bíi ti tẹ́lẹ̀ ni. ìdá méjì àdá tó bá ti
nígbà tí wọ́n ṣe agbami ayé mi location manager, nígbà tí wọ́n ṣe akọ ẹrú nìbàdàn èmi ni mo costume owó ló ń jẹ́ dialogue. ò ní rí bẹ́ẹ̀ mo gbàgbé mọ́ gbàgbé tó ní bá kan bí. ẹ̀mí yá gùn ẹ̀mí yá gùn. Eléjìgbò lẹ ti gbádùn látàárọ̀, ẹ̀yin náà lè pè wọ́n bóyá ní support kan tàbí míì tẹ̀fẹ̀ ṣe, ẹ̀yin náà ti kẹ́kọ̀ọ́ púpọ̀ lára bàbá tẹ́ bá rà wọ́n. ìgbé gbàgbọ́dọ̀ bẹ́ẹ̀ bá ti ń ro lọ ní ọmọ ìdìbò lẹ́yìn bàbá sì ti ń rí làkọ́wọ́ ọ̀dà máa kó lébùkù nínú òkun. ẹ mọ̀ pé kò sẹ́ni tó lè sunkún tó Lateef Adédìméjì. ẹ̀kọ́ tí mo sọ ni pé kẹ́yìn náà wo pé ní ti àwọn ẹwà èdè Yorùbá ìṣe kò sí kíní. báwo ti wulẹ̀ kájí tó a máa kílẹ̀ kú wájú ni. kábíyèsí Ọlọ́run òde ní pàlàkà yìí àṣẹ. Eléjìgbò lẹ ti ń gbádùn látàrọ ẹ ṣe gan gbogbo ẹ̀yin tẹ́ mú ètò Katsina àti Sugar káàkiri àgbáyé. Ọ̀kan lára àwọn àgbà òṣèré tíátà, má gbàgbé pé bí ọdún mélòó kan sẹ́yìn ni mo wà nílùú Òṣogbo tí mo ṣètò fún bàbá wa Tàfà Olóyèdé kan tó jáde láyé. Mo dìgbà tí nǹkan bá ṣàwọn àgbà òṣèré yìí ká tó máa múnú wọn dùn, tá a bá kọ́gbọ́n àtẹ̀kọ́ tó pọ̀ lára àwọn ọ̀sìn tó kúrò bẹ́ẹ̀. Ẹ ṣe gan bàbá Eléjìgbò àdúgbò pọ̀ lọ́wọ́ yẹn. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Àtọ́dá ti dé Kọ́lá Adéjòjò. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o. Ó ti ṣe bẹ́ẹ̀ rí kó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Katsina tí á kó. A lọ láyọ̀, a bọ̀ láyọ̀. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o. Ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Katsina tí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Katsina tí Sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọ máa débẹ̀. bọ́ bá ti yá ó ti yá.